Ǹjẹ́ ti gbọ́ pé nílùú Òṣogbo àwọn oníṣẹ̀ṣe bẹ́ ajá síwájú pẹpẹ ṣọ́ọ̀ṣì lẹ́yìn táwọn pásítọ̀ lọ sójúbọ Ọ̀ṣun Òṣogbo lọ gbàdúrà kíkankíkan. Kí ló fàjà ẹ̀sìn láàrin àwọn oníṣẹ̀ṣe àti ìjọ Kérúbù àti Séráfù yìí nílùú Òṣogbo? Àwọn oníṣẹ̀ṣe bẹ́ ajá síwájú pẹpẹ ṣọ́ọ̀ṣì lẹ́yìn tí àwọn pásítọ̀ náà lọ sí ojúbọ Ọ̀ṣun Òṣogbo. Ṣèbí wọ́n ní ẹ̀sìn ò fàjà àti wípé òwò kì í fowó lórí. Bẹ́ẹ̀ kálukú ló ní ohun tó gbọ́kànlé gbójúlé tó ń sìn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ṣe gbé e. Látilẹ̀ pẹ̀pẹ̀ ni a ti ní ẹ̀sìn oríṣi mẹ́ta tí kálukú yàn láàyò: Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kí ló dé tí ọ̀rọ̀ ẹ̀sìn fi fẹ́ dá wàhálà sílẹ̀? Ẹ̀sìn tó yẹ kó mú àlàáfíà wá. Ẹ farabalẹ̀ wo fọ́nrán fídíò yìí. Ẹ jókòó. Ẹ má dìde kí ló jẹ́ gbọ́lẹ̀. Óyá. Níbo náà bọ̀? Àbọ̀ ni àbí yóò náà. Àwọn náà wá ẹ wá sí di Ọ̀ṣun. Ẹ wá ṣiṣẹ́. Àbẹ̀ṣẹ́ ẹ̀yin kọ́ lẹ wá sídìí Ọ̀ṣun. Ta ló wá sídìí Ọ̀ṣun? Ṣé alágbàjọ ẹ̀kọ́ ló wá sídìí Ọ̀ṣun àbí? Alágbà ó ló wá sí bíbá wá ṣiṣẹ́ níbi Ọ̀ṣun. Ṣé alágbàjọ ẹ̀kọ́ ló wá sídìí Ọ̀ṣun? Ṣé àwọn kọ́ ló wá sídìí Ọ̀ṣun? Ẹ lè tan kámẹ́rà yẹn, náà lè tan kámẹ́rà yẹn, kò ṣe ohun tó lóko lágbára o. Ògùn lákàáyé tẹ̀ lúrù ní lórí. Ó yára mi gbé dà yẹn. Ṣé àwọn kọ́ ló wá sídìí Ọ̀ṣun àbí? Ó yá na ẹnu ajá yẹn síbẹ̀ yẹn. Ẹnà ìdá ìṣibẹ̀ yẹn. Ẹ bẹ̀. Ìwọ náà bá sì tún wọn. Ìwọ náà wá bá. Fàájú náà. Àwa náà ti wá gbọ́. Agbára Jésù. Ẹgbẹ́ fún ẹdínwó wọn jẹ́. Owó bí ṣe rí. Tẹ́wọ́n sódì ó sàwà bá wa. Tẹ́wọ́n bá kan Ẹ bá jẹ́. ṣe tẹ́ máa padà bọ̀. Ẹ mọ̀ gbọ́dọ̀ bá. Ẹ tún lè wà sọ́ọ̀ṣù o. Ẹ tún lè wá sọ́ọ̀ṣù o. Kẹ́ tún máa bọ̀ ń bẹ̀. Ó ń ṣe ohun tó lágbára. Ó ń ṣe ohun tó lágbára. Sóyè yí báyẹn. Ta ló rẹ̀? Àbí ṣé ẹ fẹ́ ṣe tẹ́lá ìlú inú ògùn? Ẹ dìde. Ó ń ṣe ohun tó lágbára. Ẹ máa yin lọ́mọ. Agbára Jésù dá. Níbi tí èṣù ti ń jọba. Agbára Jésù dá. Kò sí o. Agbára Jésù dá. Níbi tí Jésù gbé ń jọba. Agbára Jésù dá. Kò sí o. Agbára Jésù dá. Níbi tí Jésù gbé ń jọba. Agbára Jésù dá. Kò sí o. So next time. Ẹ fọ́lẹ̀. Ọ̀gbẹ́ni. Ṣùgbọ́n kan sí pásítọ̀ ìbá ti dé. Ẹ sọ pé mo ti dé bíbá. Abẹ́ kàgbàlà sínú ni. Kò sí nǹkan tó kà sínú. Òfò bá yín. Kò sí nǹkan tó kà sínú. Àwọn pásítọ̀ náà, gẹ́gẹ́ bó ti wà nínú fọ́nrán fídíò tẹ́ ń wò yìí, lọ sí ibi ojúbọ náà. Wọ́n sì ń kọrin pé kí Ọlọ́run sọ agbára òrìṣà di yẹpẹrẹ. Bákan náà ni pásítọ̀ yìí sọ pé kí òrìṣà má ṣe gba ẹbọ mọ́. Òun gbé gbogbo ẹbọ mì, àwọn tó kù rẹ̀ sì ń ṣe àmín. Lẹ́yìn táwọn pásítọ̀ náà fi ojúbọ Ọ̀ṣun Òṣogbo yìí sílẹ̀ nínú ṣọ́ọ̀ṣì táwọn pásítọ̀ náà jókòó sí, làwọn oníṣẹ̀ṣe wọ̀ lọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn pé kí ló sún wọn lọ sí ìdí òòṣà Ọ̀ṣun. Àmọ́ pásítọ̀ yìí ò dáhùn kankan. Kí ọ̀kan lára àwọn oníṣẹ̀ṣe náà bínú. Ó ní Ògúnlákayé tí ẹ lùlù lé lórí lóde yìí. Ògúnlákayé ṣetán láti ṣe yín bọ́ṣẹ́ ṣe ṣojú. Àwọn oníṣẹ̀ṣe náà tí wọ́n gbé ajá dání, ẹnìkan pa ìgò mọ́lẹ̀. Wọ́n sì gbé ajá náà lọ síbi pẹpẹ ṣọ́ọ̀ṣì. Wọ́n gbé aago ṣọ́ọ̀ṣì sí abẹ́ rẹ̀. Ẹnìkan sì ní kí wọ́n bẹ́ ajá náà lórí. Wọ́n sì bẹ́ síbẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé èṣù láàlú ògiri òkò. Ìwọ ni wọ́n wá bá, a ò tọ́ wọn. Àfi bí ẹni wà lójúbọ Ògún. Ẹnìkan tilẹ̀ gbé òkú ajá náà lé ọ̀kan lára àwọn tó wọṣọ funfun nínú ṣọ́ọ̀ṣì náà lórí kí òkú ajá náà tó jábọ́ sílẹ̀ lára rẹ̀. Àwọn oníṣẹ̀ṣe náà sọ pé bó ṣe rí lára làwọn fẹ́ káwọn oníṣọ́ọ̀ṣì náà mọ̀ nítorí pé àwọn ni wọ́n kọ́kọ́ lọ sídìí òrìṣà bàbá àwọn. Oníṣẹ̀ṣe náà ní pé wọn ò kì í bẹ́ sóníṣẹ̀ṣe o, kí kálukú kó so ìwé àgbéjẹmọ́wọ́. Lẹ́yìn èyí lẹgbẹ́ àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun kọ̀wé ìfisùn lọ sí olúléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà látàrí ohun táwọn pásítọ̀ náà ṣe pé wọ́n wọ ojúbọ òrìṣà Ọ̀ṣun Òṣogbo tí wọ́n sì ṣe àwọn ohun tó jẹ́ èèwọ̀ nínú ojúbọ náà. Ṣọ́rọ̀ yìí ò ní fàjà. Wọ́n wá ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun
láti dìde sí ọ̀rọ̀ náà kí wọ́n bomi paná ọ̀rọ̀ yìí kó tó di pé ó dòun tó ń fẹjú kẹ̀kẹ̀kẹ̀.